نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدعوك فالله عليكم إكي الله أولي أجاجة الله وما النبوة محمد صلى الله عليه وسلم. باب تياوة نبترى رياض الصالحين باب محافظة على سنة الأمر بمحافظة على سنة رسول الله. àwọn báàbù ló ń sàlàyé nípa ìjẹ́ ọ̀ranyàn ìtẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad, ìṣọ́ súnnà Nábì ọ̀ranyàn ló jẹ́ fún wa ká sọ. kò sí kàtà ń pè ní sísọ́ súnnà Nábì tó ju kí atẹ̀lẹ́ta Nábì lọ. tí a lẹ́gbà pa wá láṣẹ wíká sí nǹkan ó pẹ̀lẹ̀ fún wa ká ṣe. tí a Nábì sallallahu alaihi wasallam tó bá kọ̀ fún wa láti jìnà sí kankan ó jìnà fún wa ká jìnà sí kan náà. ilé ló túnmọ̀ pé a ń sọ súnnà rẹ̀. àdísì ẹlẹ́ẹ̀kẹfà ní abẹ́ báàbù tí a ń kà. àní Abi Musa radiyallahu anhu qala ihtaraqa baytun bil Madina ala ahlihi min al-layl فلما حدث رسول الله صلى الله عليه وسلم بشأنهم قال إن هذه النار عدو لكم فإذا نمتم فأتنتها عنكم. متفق عليه.
iná yẹn ìrántí mú gíláàsì mi lọ bá mú náà فإذا نمتم فأطفئوها عنكم متفق عليه. wọ́n gba hadith látọ̀dọ̀ Abu Musa kọlọ̀bà yọ́nú sí ó ní ihtaraqa baytun bil Madina ó ní iná kan jóná ilé kan jóná ní ìlú Medina ala ahlihi min al-layl ó jóná má àwọn tí ó wà mẹ́lẹ́rí ní òru ní ìlú Madina. falamma hudditha Rasulullah sallallahu alaihi wasallam bi sha'nihi nígbàtí wọ́n wá sí àlàyé fún Ànábì Muhammad nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn tí lè jó fún qal alẹ́gbà sọjọ́ rẹ̀ pé inna hadhihi an-nar dájájú náà tẹ́ ń wò yìí aduwwun lakum ọ̀tá ló jẹ́ fún yíò fa idha nimtum bẹ́ẹ̀ bá sùn àbí tẹ́ bá fẹ́ sùn fa atfihuha ankum kẹrí pé ẹ pa àwọn iná wọ̀nyí. náà eléyìí lára àwọn ìtẹ̀lẹ́tà Nábì náà ni nítorí pé tá máa mọ̀ pé tàwà fojú pé ṣèbọ́rọ̀ alámọ̀rí ayé ni lélẹ́yìn bẹ́ẹ̀ Ra'ufur Rahim bil mu'minin gbogbo tí ó bá wọn jẹ́ ìdẹ̀kùn fún wa òun ni Ànábì sallallahu alaihi wasallam yíò fún wa lábárí parẹ̀ àwọn tó bá lè kó nira bá wa náà Ànábì mọ̀ sọ bíbá wọn sọ bábá là lè gbọ́ àwọn àdìrànù hadith sọ fún wa pé bàbá sùn kàpaná bó ti àjá sí pé irú náà tà Ànábì ń sọ lọ́jọ́ kìíní àná níjọ́ náà ó yàtọ̀ sí iná tí àwọn ń lò lónìí tó ti bẹ́ẹ̀ náà hadith ní ó sì lò lásìkò táwà yìí pàtàkì jùlọ àwùjọ tó àti bára wa bí Nàìjíríà yìí àwọn mí ń bẹ táwọn pé lápá kan mú ọ̀rọ̀ àwọn olùkò wúlò fáwọn tó ti bẹ́ẹ̀ náà tó wá tó fojú ojú súnnà tó fi wó dáadáa ojú tó gbádùn wọn pẹ̀lú kọ́dá àwọn náà gbọ́rọ̀ ma tẹ̀lé súnnà lẹ́bí bìkìní yìí àwọn náà jọ náà iná àtùpà ni wọ́n tàn iná àtùpà ilé kókó tó sí lélé wọn nígbàtí iná àtùpà ti rárá ara bóyá wọ́n jarunpá lu ìgbà tó fẹ́ sùn wọn ọ̀pá náà bóyá wọ́n jarunpá lu iná bọ́lẹ̀ tí ẹ̀ lójú kókó lójólé ó sì sí pẹ́pẹ́ tó ṣẹlẹ̀ sí wọn nìyẹn àwọn náà lè takándù mẹ́bá takándù mẹ́bá fẹ́ sọ́kọ́ tó gẹ́nì kó pa ó náà lè jólé bákan náà àwọn sọ́kẹ́tì tàbánkì náà bọ̀ ẹgbà àwọn iná gẹ̀ẹ́ àwọn gbogbo àdíjọba ń kéde nù tẹlifíṣàn ẹbá fẹ́ sùn lálẹ́ ẹpa àwọn náà lára ògiri ìlú àwọn sẹ́kẹ̀tì yẹn náà ó ní pípa táwọn èkúté bá jálù tán sí gbogbo ẹ̀ iná lè sọ láti bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lé ló jóná lónìí tó ẹgbẹ́ tó fà iná tó sọ látara sọ́kẹ̀tì báyìí so ká má fojú kéré súnà Nábì tá fẹ́ sùn káàdùn àpáná nígbàtí a máa sùn láti lè tẹ̀lé ọ̀rọ̀ Nábì Muhammad sallallahu alaihi wasallam. hadisi sábà hadisi ẹlẹ́keje anihu qala rasulullah sallallahu alaihi wasallam
إن مثل ما بعثني الله به من الهدى والعلم كمثل غيث أصاب حرب فكانت منها طائفة طيبة قبلت الماء فأنبتت الكلاء والعشب الكثيرة وكان منها أجادب أمسكت الماء فنفع الله بها الناس فشربوا منها وسقوا وزرعوا وأصاب طائفة منها أخرى إنما هي كعان لا تمسك ماء ولا تنبت الكلاء فذلك مثل من وفقه في الدين الله بما بعثني الله به فعلم وعلم ومثل من لم يرفع بذلك رأسا ولم يقبل هدى الله الذي أرسلت به متفق عليه. حديث tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ látara irúṣẹ́ tọ́nà fẹ́ràn nábi àgbọ́yé. Ànábì sọ bí hadithi yìí, Abu Musa ló gba hadithu náà wá, ó ní inna mathala ma ba'athani Allahu bihi min al-huda wal-ilm. Ànábì ní àpèjúwe in tí Ọlọ́run ọba tó gbé mi dé torí ẹ̀ lójíṣẹ́ nínú àwọn ọmọ ìrànàmà tọ́lọ̀n fún mi àti ìmà tọ́lọ̀n fún mi. Ànábì fẹ́ fi ìmà tọ́lọ̀n bá fún mẹ́sẹ̀jì tọ́lọ̀n ní kó ma sàlàyé fún wa òun náà láwọn ọmọ àtọ́sọ́nà ẹsẹ̀ yìí ẹmẹ́sẹ̀ yìí tánàbí ma ń sọ. Ànábì fẹ́ describe fún wa. Ànábì ní àpèjúwe tá a lè fi wé pẹ̀lú àwọn tọ́lọ̀n rán mi sí kamathali ghaythin asaba ardon. Ànábì ní ìmọ̀ tọ́lọ̀n bá fi rán mi sáwọn mẹ́dé ènìyàn ó dà gẹ́gẹ́ bí òjò ńláńlá ni. Asaba ardon tí òjò náà rọ̀ sórílẹ̀ fakanat minha ta'ifatun tayyiba. Gbogbo aláwọn pé ilẹ̀ orísìírísìí ló wà. Ànábì ní bẹ́nu àwọn ilẹ̀ yìí tójú rọ̀ sí ta'ifatun tayyiba, ilẹ̀ tó dá qabilatul ma', bójò bá rọ̀ sí yóò fa omi náà mú fa anbatatil kala', yóò sì mú irúgbìn jáde. Àwọn ọ̀nà lẹ́kàn mú àwọn ọ̀ràn lẹ́ni bójò bá rọ̀ sí yóò fa omi mú, bẹ́ẹ̀ bá wá gbé nǹkan sí yóò múrúgbé jáde. Ànábì lápẹjú ìtàn wa kana minha ìbẹ̀nú àwọn lẹ́yìn náà ajadibun, èyí tó pé òun lé amsakatil ma', ó lè débi pé òun lè gba yóò gba omi yóò kómi dúró. fanafa'a Allahu bi an-nas, omi yóò lè wọlé sáàrẹ̀ àmọ́ yóò máa sí àǹfàní fáwọn èèyàn. ń bẹ́nu àwọn lẹ́mí bó ń bá rọ̀ sí báyìí ẹmọ̀ omi lérí rẹ̀, omi wọn ní wọlẹ̀. àwọn lẹ́kàn bẹ àwọn ní fa omi mú. fanafa'a Allahu biha an-nas, Ọlọ́run a máa fi omi yìí máa fi sí àǹfàní fáwọn èèyàn. wasaqaw wa zara'u, wọ́n máa mú bẹ́, èyí tí wọ́n sì mú wọ́n máa fi wẹ́ ti àwọn kókó wọn, wọ́n máa fi sí àǹfàní fúnra wọn, wọ́n máa fi fọṣọ, wọ́n máa fi fọ ẹran, wọ́n fi fọ mọ́tò. ìbẹ̀nù àwọn ọ̀ràn kan lẹ̀bẹ̀. ta'ifatu minha ukhra, ìran kẹta nínú àwọn ìran lẹ̀ tí òjò máa ń rọ̀ sí innama hiya ki'anun la tumsiku ma'. ìbẹ̀nù àwọn lẹ̀ jẹ́ pé òun lè dé ní pé
kódà omi ma fi ìlérí rẹ̀ báyìí ni kò lè kó mi dúró, omi ma sàn lórí ẹ̀ bí ìgbà kó bá dà sí orí àpáta ni. wala yuthbit kàlá kódà bẹ́ẹ̀ gbé nǹkan síbẹ̀ náà kò ní ṣàǹfààní. àwọn lẹ́wọ̀n ni àwọn olè mú omi kò sì lè kómi dúró fáwọn èèyàn, bẹ́ẹ̀ bá tó gbé nǹkan síbẹ̀ kò ní wù. Ànábì ń fi tashbih lélẹ̀. Ànábì gangan ìmọ̀ tó mú wá fún wa òun ni àwọn omi tẹ́ rí hùn. Àwọn ọ̀rọ̀ Ànábì tá máa ń kà pé Ànábì ni ẹ ṣe báyìí, Ànábì ni ẹ máa ṣe báyìí, Ànábì ni báyìí ọ̀dá, òun ni àwọn omi òní. Ẹ wá rí àwọn èèyàn tá ń gbọ́ ọ̀rọ̀ Ànábì bí wọ́n l'Ànábì sọ báyìí, àwa l'Ànábì fi wé ilẹ̀ ẹlẹ̀. A ní bẹ́nu àwọn ilẹ̀ yóò gba omi sára, bẹ́ẹ̀ bá gbin olúgbò sí yóò tún wù. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun làwọn tó jẹ́ kí wọ́n ń ṣàǹfààní bí ọ̀rọ̀ Ànábì, yálà wọ́n ká fúnra wọn lọ tírà ni, àbí wọ́n gbọ́n wà sílẹ̀ lọ́wọ́ àfáà ni, àbí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ lé kéwú náà ni, wọ́n mọ̀ pánàbí sọ báyìí, wọ́n wá gbọ́ bẹ́ẹ̀ wọ́n gbà, wọ́n wá lò. Gbogbo ẹni tí ń gbọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ń lò ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ilẹ̀ tó lọ́ràá tá a gbé nǹkan sí tó sì wù. Ẹ rí pé ilẹ̀ ń sàfà nínú á ní ilẹ̀ wúlò. Bí òjò ní ṣe sàǹfàní fún ilẹ̀, òun náà ni ìmọ̀ Ànábì sàǹfàní fẹ́ nìyẹn. Ìran kejì nínú àwọn ilẹ̀ tó mìíràn sí, òun nílẹ̀ tó jẹ́ bí ó lè kó omi dúró. Irú ẹni báyìí ó lè kó omi dúró, àmọ́ bẹ́ẹ̀ bá gbèrú sí ibi kò léwu, kò sì wọlẹ̀, omi yóò sàǹfàní fún gangan. fanafa Allahu biha an-nas, àwọn àmọ́ òun lẹ́ tó nímọ̀ nípa ọ̀rọ̀ Ànábì. Ànábì sọ báyìí, yóò mọ̀ lọ́wọ́ àwọn èèyàn pé Ànábì sọ báyìí, kọ́dà ń ta kàrí Ànábì sọ báyìí, àwọn èèyàn sì máa gbọ́, àwọn èèyàn sì máa lò ó. Ohun tí ń kọ́mọ̀ yìí, ohun tó mọ̀ yìí kò sàǹfàní fún àwọn èèyàn ní ń ká fún àwọn nǹkan nù. Wọ́n máa kọ Ànábì fáwọn èèyàn, àmọ́ àwọn kò nílò. Ọlọ́mọ sí wá báyìí, aburúgbà lélẹ̀ ẹgbẹ̀ ilẹ̀ tí ò kú lónù. Ìran kẹta, odò tí ilẹ̀ tí omi ó rọ̀ sí, omi ó kàn kọjá lórí náà ni, kò ní fa ọmọ kó ṣàǹfààní fún gangan dépò pé ó rú jáde, kò sì ní kó dún fáwọn èèyàn, bóhun ò bá ti ẹ̀ lò yóò ṣàǹfààní fáwọn èèyàn. Òun làwọn tí yẹ pé ọ̀rọ̀ Ànábì ń dé ti gbọ́ wọn. Ànábì sọ báyìí, ó ní báyìí ní ká ṣe, ó ní báyìí ní ká má ṣe, àwọn hàn gbọ́ wọ́n àwọn tẹ̀ lísìn. Ànábì ní bí ìmọ̀nà tọ́nà bá fi rán bó ti rí nù, kálukú wá bí rẹ̀ inú ràn wọ́n lọ kó sí. Síran alákọ̀ọ́kọ́ àwọn ọ̀ràn lórí rénu, ìran alákọ̀ọ́kọ́ náà lọ́dá ẹ tó gbọ́rọ̀ Ànábì tó sì lò ó mọ̀ ó kọ́ ọmọ èèyàn ó náà lò. Ìran kejì ò dá o, kọ́dà kò fi ẹ̀, kọ́dà kò bẹ́tà, òun àtàlákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ jọra wọn náà ni. Òun kàn nímọ̀ nípa ọ̀rọ̀ Ànábì, òun wá ń sọ fáwọn èèyàn, òun gẹ́gùn lò, àwọn tí ń sọ fún làwọn ń lò. Ìmọ̀sàfà ní fóònù pọ́pọ̀lọpọ̀ àwọn àfáà sí wá ló nínú, pọ́pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n ti ló nínú. Wọ́n máa kọ́ ọ̀rọ̀ Ànábì fáwọn èèyàn, wàlá àwọn tó sì nílò, àwọn náà tó máa tako, ẹ̀yìn lẹ́lẹ́ kọ́ ọ̀rọ̀ Ànábì fáwọn èèyàn, ẹ̀tọ́ ní kèsè dandankẹ́ lò. Èmi ò mọ̀ bí yẹn ti fọwọ́ síṣẹ́ tí wá fẹsẹ̀ dánú. Ẹ̀yìn náà lẹ́ ń ṣe wàhálà, lẹ́ ń kọ́ àwọn kéwú, ẹ̀ ń kọ́ wọn ní hadith, yóò dìjọ sàádà, wọ́n ha Kùránì, wọ́n hadisi, wọ́n ka hadisi gálẹ̀, yóò dísọ wàlímà, yóò dísọ mọ̀lúdì, gbogbo ẹ̀ wọ́n kà fún wọn. Àwọn ilẹ̀ tó wá sọ fún lọ́jọ́ wájú pé ẹ̀wọ̀n Ànábì tá ká fún yóò kìí ṣe dandan nù.
dandan ọ̀rọ̀ Ànábì ṣùgbọ́n àwọn afá báyìí àwọn ní ìrẹ́lẹ̀ kejì àwọn ọmọ ìmọ̀ Ànábì àwọn ọmọ òlò àwọn ìrẹ́lẹ̀ kẹta àwọn òtí ẹ̀fẹ́ gbọ́ dépò kó wọ́n mọ̀ ká tó wá ní wọ́n lò so iná àkọ́kọ́ ẹ̀ o ní kí kálọ̀ jẹ́ hadithu yìí náà o náà sálàyé nípa bí ọ̀rọ̀ Ànábì bó ṣe pàtàkì tó fàtà jẹ́ mùsùlùmí hadisi ẹlẹ́kẹ̀ẹ́jọ عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد النار فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون من يدي رواه مسلم حديثي هنا فيجو حديث ẹlẹ́ẹ̀kejì tá a kà tán Ànábì tó fi iṣẹ́ tọ́lọ́run fi rán àpèjúwe tiẹ̀ sáwà tó ránṣẹ́ sí ànújọ kankan Ànábì àwọn sọ̀rọ̀ báyìí látara pé bá Ànábì tí wọ́n gbá sọ̀rọ̀ àgbọ́rọ̀ sí máa ń wá ìgbà mí ẹ́ sọ̀rọ̀ míì kò ní yí ẹlòmí ó dìgbà tẹ́ bá fi jọra wọn lẹ́gbẹ̀ẹ́ bí Ànábì wallahi wú ti jà lánàbì ẹlòmí tó máa ń pẹ́ Ànábì sọ́wáyì ọ̀rọ̀ Ànábì ọ̀rọ̀ ẹ̀ká tẹ̀lé Ànábì ní mọ́ ní àtọ́rà ní gbogbo ẹlẹ́mọ́ kílíà sí àmọ́ ẹ bá fi àpòjúwe ṣe báyìí ó sì rírì ìgbàdùn wà ní wal hadisi sahih Muslim ló gbà wá Jábìr ló gbà tọ́nà Ànábì sọ́nà ó lànàbì ní mathali Ànábì ní ẹ̀rá àpòjúwe mi wa mathalukum àtàpèjúwe ti yí náà kàmẹ́sàlì rọ́júlé Ànábì fẹ́ fi àwa àtòun ó yẹ fi wé arákùnrin kan ó ló dàgẹ́ bí arákùnrin kan áwọ́kọ̀dà náà ó dá iná lọ́wọ́ alẹ́ ó dá iná arákùnrin yìí òun ló dà gẹ́gẹ́ bí Ànábì Muhammad arákùnrin dáná faja'ala al-janad wal-farash láwọn tátá àwọn lẹ́lẹ́sùn àwọn kòkòrò tí wọ́n yẹ ná lójú ní tó máa ń sáwábí ná yaqa'na fiha wọ́n fẹ́ máa kó síbi iná tí arákùnrin yìí dá ẹgbẹ́ bá dáná lóru tó bá jẹ́ bí òkùnkùn àwọn kòkòrò tó gẹ́gẹ́ wọ́n mọ̀ sáà bí iná ẹ̀ Ànábì ní òun lòun dà gẹ́gẹ́ ọkùnrin tó kó náà àwa làwa dà gẹ́gẹ́ bí àwọn kòkòrò yìí àwọn kòkòrò wá ń gbìyànjú láti kó sínú náà wa huwa yadhbuhunna anha bí wọ́n fẹ́ kó sínú náà lòun tó gẹ́gẹ́ yìí ní ń gbá wọn báyìí bá gbá wọn báyìí wọ́n gbẹ̀gbẹ́ báyìí wọlé bá tún lé wọn báyìí bí kí ẹ̀mọ́ lé ọdún kò sí náà irọ́ wọ́n láwọn kò sí náà ní o wọ́n láwọn kò sí náà ní o Ànábì ní wa ana akhidun bi hujjasikum 'anin nar Ànábì ní mo hó di ṣòkòtò yìí bá wọn pàtàkì mọ́ ẹ̀yà yàn kí ẹ gbá ẹgbẹ́ kò lè bọ́ tí wọ́n gbá lóòtọ́ báyìí Ànábì mo sì gbá yín mọ̀ pé kí wọ́n bá wọ́n náà wa antum tafallutun min yadi ẹ̀sì gbà wọ́n báyìí irọ́ fíwálẹ̀ akọbẹ̀ fíwálẹ̀ akọbẹ̀ Ànábì gbọ́rọ̀ sí yínú kí ni túnmọ̀ lẹ́yìn Ànábì ń sọ fún wa pé
bẹ́ẹ̀ bá sì gbọ́ báyìí ẹ mọ̀ wọn náà ìtumọ̀ pé ilé àwọn lè sun kó níbi náà nù bẹ́ẹ̀ bá sì léyìí ẹ mọ̀ wà ní Jánnà ẹ̀yin wá tún dúndò pé ẹwọ náà ni àwọn ọ̀rọ̀ tó ń sọ fún yín pé ẹ mọ̀ wọn náà ìkìlọ̀ tó ń ṣe òun ni tí mo kó ń hó dì ní báyìí ẹ̀wọ̀n jáun àwọn yẹn ń gbọ́ àdísì àní Muhammad láìwọ̀n olóò sánàbí yóò wá bá eré débi iná anábì ò lè bá eré débi iná láíláí anábì sallallahu alaihi wasallam ní izaratul muslim il ansafi saqayn gbogbo tí mùsùlùmí ọkùnrin bá wọ̀ pátá ó gbọ́dọ̀ dédájì ojúkun rẹ̀ anábì fal haraj ma bayna al-ka'bayn pítí ẹ̀bá wálẹ̀ tó fi wá bọ́ dédé ìdájí kókósẹ̀ anábì ní ọ̀lẹ́sẹ̀ wa ma asfal min al-ka'bayn min al-izar fi an-nar gbogbo tí bá wọ́n bá bọ́ sálẹ̀ kó sí anábì ní yóò wọ̀ná ẹwọ̀kan wallahi tó ti bẹ́ẹ̀ náà àmì ìhàn gbọ́ àdísí wallahi àwọn ìyá sí Ànábì ní ẹ tẹ̀lé tèmi bẹ́ẹ̀ bá tẹ̀lé mi ẹ wọ̀ná táyẹ̀ tó lè gbọ́ kọ́dọ̀ Ọlọ́run ọba ìfẹ́ rẹ̀ ó fi tì síbi ìtẹ̀lẹ́tà Ànábì ìtì mọ̀ pé ẹni fẹ́ mi lóòtọ́ kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum sọfọ́ gbogbo ẹgbẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ tí ń sọ ní fattabi'uni oníkàmà tẹ̀lẹ́tìlẹ̀ lẹ́wọ́ tànẹ́bì ìtànẹ́bì ń sọ wáyé pé òun wá lé kòmbi náà ni gbogbo nǹkan tẹ́ẹ̀fì ní wọn náà òun wá sàlàyé fún yín àwọn nǹkan tẹ́ẹ̀fì wà ní jẹ́ wọn wá sàlàyé fún yín so àwọn náà fẹ́ kí á fún gbọ́rọ̀ máa sọ ẹni tó yẹ ká máa fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ni ó dà gẹ́gẹ́ bí ká ní problem kama wá expert wọn bọ̀ ẹgbẹ́ expert láàmà wá bá ti ní problem kan tí mọ́ sí ní ọba lápò ilẹ̀ ní ẹbá ní mọ́tò bá bà jẹ́ sí kí ní wọ́n gà kiri bẹ kàlì kiri kẹ́nìkan máa kọjá lọ ó ní ẹ̀dàkùtọ̀ lọ kí ló sí mọ́tò yìí wọ́n ni kò gbádùn ní àtàrà mọ́tò wáyé yìí wọ́n fẹ́ mọ́ túrù kan bẹ́ ẹwà bí lọ pé sí mọ́kàlì kiri ní pé sí mọ́kàlì kiri mọ́ bẹ̀rẹ̀ tíra náà sínú ó dùn kankan náà lè bí àti ẹ̀ àmọ́ wá dé ẹnìkan akọjá lórí sí mọ́tò yìí kò gbádùn ní ẹjìmọ̀ ẹwò ẹlápùtẹ́lẹ̀ iná mọ́kálíkì ní mí kọ́dá mọ́kálíkì Toyota mọ́ sí Toyota sí mọ́tò ẹwò inú rẹ̀ ó dùn alágbà níbi ti rínú anẹ́bí lílo tó ń wà fún ní pé wọ́n lé ikú níbi tí ó mú ìwọ náà ni ṣúta bá ti gbọ́rọ̀ rẹ̀ bí ìgbàgbà gbọ́rọ̀ dọ́kítọ̀ ni ẹni tó ń ṣe ààrẹ ẹgbẹ́ mọ̀pàá nọ́ọ̀sì dókítà ẹni mọ̀lẹ́bí rẹ̀ tó tẹ̀lé wá láti ilé hospital tí máa ní kí ní bá yí sàbàgbé nọ́ọ̀sì ní àìlẹ́ nínú ìmọ̀ wáyé fọ́rọ̀ sàbàgbé nọ́ọ̀sì kò ní bùkátà sí ọ̀nà bí nọ́ọ̀sì bá wá dé ẹgbẹ̀rún lọ́dún bínú ẹbá bá dùgbàrá kí dọ́kítọ̀ tó máa dé kí wọ́n àtẹ́bí sínú ọdún bá nẹ́bí ti dínú anẹ́bí ló wá lé akóǹbí náà ni ní mọ́ á sí ní wọ́n á lé akóǹbí náà ni irú ẹni báyìí àgbọ̀rọ̀ fojú di kankan náà rẹ̀ ó dàgẹ́ bí ẹni tó ní pírọ́blẹ̀mù kan lára ó ti ní àìsàn kan pàtó lára dókítà wọn pé ẹ má jẹ kàbáyì ẹ má jẹ kàbáyì ẹ má jẹ kàbáyì ẹgbẹ́ ni yóò máa wá kọ́dà èèyàn fẹ́ mọ̀ bẹ̀rẹ̀ tó náà àìsàn dídà mọ̀ yóò sáyé kí làwọn kẹtí mo lè máa jẹ yóò fẹ́ bí ìrọ̀ dókítà
Barakalẹ̀. Náà. Mo lọ wà. Mo wà mọ́sùkì. Ní ṣé mọ́sùkì wa bí àbí ti òkú màlú? Tọkú màlú. Ọ̀dàkùn tó bá kírun tó máa bọ̀ kí ní ó tún lọ kọ́ wá bá ń fíìsì kọ́ wá bá ń lòdù tàǹkẹ́ni sátàmì. Tó ti gbọ́? Máa gbójẹ sí wájú wá jámàdà gbóná àti ẹran dédé wọ́n mẹ́ sí ìwá ní jẹranyà inú bọ́sí wájú wájú wọ́n rẹ̀ ní sí ìwá ní jẹranyà inú dìde ẹ̀rú sí ń bá àti fẹ́ránṣẹ́ nù kí ló dé tá ń jà fún ìṣẹ̀mí ayé wa láyé tí ẹ pé ìṣẹ̀mí tẹ́ pé padà tán náà ni àwa jà fún alìkì àmọ̀ tí ò ní tán gbogbo alamọ́ gbọ́mọ̀ dọ́kítọ̀ kọ́dẹ̀ tí ẹni dọ́kítọ̀ kan gbogbo alamọ́ gbọ́mọ̀ lọ́wọ́ bí ẹ bá ń lo nǹkan àwọn kan tó jẹ́ náà yàrá kí ní yóò last tàbẹ́kú last gbẹ́dílé báyìí ẹkọ́ chájì ẹ̀ fún 2 hours wàláì bó ṣe ní bùkátà sí kó tẹ́ chájì mọ́fẹ́ lọ sẹ́ntì ìrìnlẹ̀ aláṣẹ́ tó yóò fún 2 hours yóò tó wá bèèrè lọ́wọ́ pé sí mo lè fi jẹnẹrétọ̀ chájì rẹ̀ tí kó lè bá last náà ni nǹkan tẹ́ pé gan lè mọ́lọ̀ tó tẹ́ kú wọ́n ni à wọ́n fi ẹ̀rẹ́ tó chájì ẹ̀ ó lè mọ́ àti ò bá sí ní fúnjọ́ márùn-ún wàláì kò ní chájì rẹ̀ kó lè bá last a ní bùkátà ìṣẹ̀mí ayé wa akàkùgbọ́ jàrí kí a máa lọ Ànábì ní tí mo wá sí láyé mo wá léyé kò bí náà ni Ànábì ní ti dúdú pẹ́ wọ́n náà ni wàláì ní bá wo àwọ́dá wáyé ní bá wo hadithu yìí wàláì rẹ́gẹ́ni ibi wáwọn káwọn yẹn ya pòkí àwọn ya pòkí fa gbogbo bí ẹgbẹ́ ìyà bòkí bí ẹ̀ sí wà ládùúgbò yìí gbogbo àwọn àdísì àmọ́ wá tàbí àwọn aládùúgbò yìí ti ha tán ẹlòmí ládùúgbò yìí ẹbá fẹ́ mú àdísì pé ọgbọ̀n ó ti máa yóò kátẹ̀lẹ̀ yìí ni kọ́ ẹ̀nà lámúdàwà ó ti rí mẹ́lá àmúdàlélá àjọ wítán ni subhanallah ẹwà wò ẹwùn tàn sọ kọ́rọ̀ ìlérí àlàmọ́ subhanallah àdúgbò ọlọ́run ní Ànábì ní ìtumọ̀ sí láyé nù wọ́n lè ikú bìnrin wọ́n lè ikú bìnrin ọlọ́mọsí alọ́rọ̀láwọ̀ so hadithu yìí náà ó sì àlàyé fún wa nípa bó sì pàtàkì tó bí a sì máa tẹ̀lé tàbí Muhammad sallallahu alaihi wasallam hadisi ẹlẹ́ẹ̀kẹsàn عنه أن رسول الله صلى الله عليه وسلم أمر باللعق الأصابع والصحفة وقال إنكم لا تدرون في أيها البركة رواه مسلم وفي رواية له إذا وقعت لقمة أحدكم فليأخذها فليميت ما كان بها من هذا وليأكلها ولا يدعها للشيطان ولا يمسح يده بالمنديل حتى يلحق أصابعه فإنه لا يدري في أي طعامه البركة وفي رواية إن شيطان يحضر أحدكم عند كل شيء من شأنه حتى يحضره عند طعامه فإذا سقطت من أحدكم لقمة فليمت ما كان بها من هذا فليأكلها ولا يدعها للشيطان لا ẹwà ńláńlá tí bẹ̀m̀bí tẹ̀lẹ́tà náàbí wàláì inú ẹni hadithu yìí pọ́nà bá mú ní kíyàn sí láká ìdáadáa ọ̀ àdísì tó kíyàn ọ̀rọ̀ standard náàbí ní hìn ìtọ́kùnrin wá sí láyé rẹ̀ ẹni yìí ò sí fílẹ̀ láì tẹ̀lé hadithu yìí Jábìr ló gbà wá ó ní anna Rasulullah sallallahu alaihi wasallam
ó lè àdé Muhammad amara bil-la'qil asabi' Ànábì pàṣẹ fún wa ká máa lá àwọn ọmọ níka wa was-suhfa ká sì máa lá àwọn abọ́ tàbí jẹun wa qala lẹ́gbà tó wá sọ bẹ́ẹ̀ tán pé ẹ máa ń lá ọwọ́ ẹ bá jẹun tán o àwọn abọ́ yín náà kẹ́sì ńlá nígbà tí bá jẹun tán ẹ má ṣe oúnjẹ fún bẹ́ẹ̀ ó ní innakum la tadruna fi ayyiha al-baraka nítorí pé ẹ̀mọ̀ yìí tí àlùbáríkà bẹ́ẹ̀ níbi àwọn oúnjẹ tẹ́jẹ bóyá ìtẹ́ra tílẹ̀ tẹ́lẹ̀ láwọn ní ìbẹ̀rẹ̀ àlùbáríkà oúnjẹ wà àbí ráìsì ọ̀kan tẹ́ ń wó lé tí kí ní onípẹ́ lé mú bóyá bẹ̀rẹ̀ àlùbáríkà oúnjẹ ni wà àṣì àlùbáríkà bẹ́ẹ̀ ní oúnjẹ àlùbáríkà tí bẹ́ẹ̀ ní oúnjẹ náà ni wọ́n jẹ́ kí èèyàn sàtìsà ní àà mo gbádùn oúnjẹ yìí mo sì yó ẹlòmí ó jẹun tó bá jẹun tán láàrin ọgbọ̀n ṣẹ́jú wàláhì ní sí pàmí ẹ̀rọ pé jẹ́gẹ́gẹ́ ní àlùbáríkà oúnjẹ ọlọ́sọ̀rọ̀ bóyá ọ̀pọ̀ ìyá sí orí táàrí ní oúnjẹ olùbáríkà rẹ̀ ọ jẹun ọ̀dá mo ti jẹun tó pẹ́fà wàláhì ẹ̀rọ pé kọ́lá ìwọ̀n mi pàmí àlùbáríkà oúnjẹ òní nígbà tó jẹ láàárọ̀ ọlọ́ni ọ̀sẹ̀ kò gẹ́ àlùbáríkà rẹ̀ ni so tí a di sọ wọn pé ká máa jẹun tán bí àwọn ààrin bí àdéhì bẹ́ẹ̀ ká máa jẹun tán bí àwọn olófi dá àwọn ìlànà kan bẹ àwọn ilé èkó àwọn alákọ̀wé nílò ìlànà òní ààlù súnà lẹ́kọ́ máa lò ara ìlànà súnà ni ẹ̀rọ àwọn alákọ̀wé bá wọn bá jẹ ráìsì wọn á kó ráìsì wọn kó sí ní Analyst takfiri walastu ọlọ́pùnrin àkọ́kọ́ àpò ọmọ tí yóò jẹ lóṣù gọ̀ọ̀rẹ̀ sí tó bá jẹ ìrọ̀jẹ́ fún tó kú mi bá aláìsí láti kèrè tí sọ́kẹ̀ ìtàn ẹ̀kùsí ọwọ́ àpò tó wá sí kèrè tó wá gẹ̀rẹ̀ ó bá gẹ́ àṣẹ wà bọ́ sí jẹ́ lọ́rùn bọ́sẹ̀ wọ́n kú àìwá aláìlá ti jẹ́ lẹ́kọ́ síbì kan ló kú bẹ́ bóyá ní síbì gangan ìgbẹ̀rẹ̀ tó jẹ́ àgbàkà ìjẹ̀rẹ̀ lọ́wà ọwọ́ àjẹ́ ògèrè náà tọ́ lọ́wọ́ láti kan àìwá fẹ́ sí lọ́wọ́dà nígbàtí tó bá mí àlùbáríkà oúnjẹ ní ọ̀sí gbogbo rẹ̀ ó dá púpọ̀ kọ́dà wà lọ bí òde dèdè oúnjẹ tí ẹ̀dàkàrà sẹ́kù díẹ̀ fún mi nígbàtà wà gbà sí bọ́sì gbà sí ní wọ́n náà ní ó dá kọ́ jẹ́ kọ́sì mọ̀ pé kọ́mọ́ sẹ́kù yàtọ̀ fún yí pé yàn ṣe show-off èyàn waste oúnjẹ fúláwọ̀ fẹ́ tí yóò tó máa sọ ọ̀pọ̀lọpọ̀ kan anẹ́bí tó gbé ẹ̀mọ́ bí tí àlùbáríkà oúnjẹ tẹ́ jẹun ní ẹ̀mọ́ bí tó wà bọ́yá ọbẹ̀ tí bẹ́ bí àwọ tẹ́yọ̀ látàn a máa ń láàní afábò láàrí ẹ̀ yóò ní mo yó bẹ́ẹ̀ bá yóò ẹra sí mo yó àwọn fẹ́ láàbọ̀ ìtàní wà ní ẹ̀lùmí àwọn òpé mọ́ òwe lóde ẹ̀lú àwọn òpé mọ́ òwe lóde wà pé ya jẹ́ ìyà òjí ọ́ onísúná lọ ń ṣe èyí tá inú kan tó fílẹ̀ náà mo fi ọ́ sí ẹ̀yẹ́ ṣòkòtò tó lókè náà mo fi ọ́ sí ẹ̀yẹ́ ẹ̀há tó há náà ewu mọ́ ní fi ọ́ sí ẹláyé yìí nínú súnà tó sí bákanáà Muslim bá hadisi wà fi riwayatila nínú ẹgbàwà mi náà tí al-Imam Muslim gbà wá ó ní idha waqa'at luqmat ahadikum Ànábì ní ibẹ̀ bá ń jẹ lọ́wọ́ bókèlè nìkọ̀ọ̀kan yín tó bá bọ́lẹ̀ nígbàtí jẹun falyakhudha falyumitu ma kana biha min hadha Ànábì ní ẹmú gbogbo lè bá bọ́lẹ̀ ẹ̀mú ìdí bá nǹkan tó lè kó nìra bá yìí mẹ́bẹ̀ òní Ànábì ní ẹ̀yọ́ pò òun ló fi dá bá bá jẹun àtà jẹ́ mùsùlùmí ká jẹun bí tó bẹ́ nínú àwọn ẹ̀kọ́ tí bẹ́bí hadith yìí nù bá bá jẹun kálùkẹ́ni ká jẹun bí tó mọ́ ìdí ẹ pé bókèlè bá bọ́lẹ̀ ọ̀sẹ̀kẹ́ni yìí ọmọ oníkọ́ àkúsàrí òde lọ́wà wọn kàn rẹ lẹ́lẹ́ bá ní kí ló dé ọlánàbí ló ní mú Ànábì ló ní mú alájẹ́ ọgbẹ́ ó yẹ tó bọ́ ilẹ̀ mú ní Ànábì ló ní mú wúyẹ̀ fún wọn kó mọ́ bà dáwà láàlẹ́ tó Ànábì ló ní mú ló ti rí bẹ́ẹ̀ ẹnìkan náà mú àdísù Jábìr wà ní Sahih Muslim Ànábì ní bóúnjẹ rẹ bá gbókèlè rẹ bá bọ́lẹ̀ Ànábì ní gẹ́gẹ́ yìí mú bíráìsì rẹ bá dáálẹ̀ tó wọn sápadà sínú abọ́ wọn jẹ́ olùfidaka jẹ́bi tí ó mọ́ àwọn kan tó lè pàwọ́ lára ti bẹ́ẹ̀ Ànábì ní ọmọ kó bẹ́ẹ̀
tọ́wọ́ mú kó bẹ́ wọlé kúrò ha Ànábì nígbà náà kó wá jẹ́ kí ló wá sọ lẹ́gbẹ̀ wala yada'aha lish-shaytan má fílẹ̀ fi sù àṣí oúnjẹ tó bọ́lẹ̀ táà mú ọbẹ̀ tó kánlẹ̀ táwò lá ráìsì tó ń bọ́lẹ̀ tí wò sájẹ́ èso jẹ́ ọ ń bọ́ tààrẹ nù ọ ń bọ́ ọlú ipá rẹ̀ wà ká ọ àmì bá pàdádá kò ní láyé tí ẹ kò dákẹ́ ìmọ̀ fún ṣètàní ló jẹ àríwí àdéhùn àìbọ́ ṣètàní nínú àwọn ọ̀nà tí ẹni fún ṣètàní ló jẹ lélẹ́yìn o ní kó kèlè rẹ bọ́lẹ̀ kọmọ́mù ráìsì yẹn mọ́ dálẹ̀ kọmọ́mù ọbẹ̀ rẹ̀ ṣe gẹ́gẹ́ ọ̀la ìṣúná fún oúnjẹ wọn Ànábì ní wala yamsah yadahu bil mindil Ànábì bá jẹun tán kódà kó mọ́ nù ọwọ́ rẹ̀ ìyẹn pé méjì fọwọ́ nù hatta yalqa asabi'ahu Ànábì ní méjì fọwọ́ nù rí kọ́ lá gbogbo àwọn àbá ọmọ ìmọ̀ odò kọ́lá bí odò Ànábì ló ní ńlá ìka bẹ́ẹ̀ bá yóò ẹgbà sí mo yóò pàdé Ànábì ló ní ńlá Ànábì ní ńlá ìka rẹ̀ òní Ànábì ní ńlá ìka tó fi jẹun eléyìí làwọn aláìmọ̀ kan làwọn sọ pé ibi táwọn ti gbọ́ yé sí pé èyí gbọ́dọ̀ fi síbi jẹun nù lílá Ànábì ń sọ̀rọ̀ yà yóò ọ̀rọ̀ lílá ní mọ́ fi bọ́ọ̀ bá ńlá ọfílẹ̀ fún ṣe ta nínú ọ̀rọ̀ lílá Ànábì ń sọ bọ́ọ̀ bá lọ síbí náà kí lọ́ọ̀sẹ̀ fún síbí ọ̀lá náà ni ọ̀rọ̀ ńlá lélẹ́yìí kíkọ́dá Ànábì ní ọ̀lá Ànábì ní kéde fíkí hadisi yìí ni fíkí hadisi yìí sí pé dandan ní ká fọwọ́ jẹun fíkí rẹ̀ ni pé àwọn bí epo bí òróró tí máa ń sẹ́kù bí ọwọ́ ní kọ́sọ́gẹ́dẹ̀ yìí kọ́lá bọ́ bá fẹ́ fífí síbí náà fi jẹ́ lápò bí síbí kí ló fà ẹgbọ̀n yìí ní sí Ànábì ní fa innahu la yadri fi ayyi ta'amihi al-baraka ìta fi ní kọ́ ọlá ìka rẹ̀ dáadáa ni pé àlùbáríkà ti bẹ́ẹ̀ bí oúnjẹ rẹ̀ ọ̀bẹ̀ bí tó wà àṣẹ bẹ́ẹ̀ bí ọbẹ̀ àlùbáríkà lè sá sí bí ọbẹ̀ ó sì lè sá sí bí síbí ó lè sá bí fọ́ọ̀kù gbogbo ọ̀nà tá fi sí rí wallahi Ànábì tọ́kalẹ̀ fún wa ọ̀rọ̀pọ̀ jẹun rẹ̀ ibi tó yẹ kí mùsùlùmí ti ronú rẹ̀ ẹni tí ń sàlàyé fún mi pé bí ti jẹun rẹ̀ ayé pé gbogbo tó wá fẹ́ sí láyé yẹ kí n bèèrè lọ rẹ̀ pé bó ní sí o kí n bèèrè bó ní sí o wà fi riwayatin níbi ẹgbà wá mi alẹ́bìnrin ẹgbọ́ inna shaytana yahduru ahdakum inda kulli shay'in min sha'nihi Ànábì ní ẹ̀rí ṣètọ́nù ẹ̀dáradáradá ní ẹ̀dá burúkú ní gbogbo tọ́mọ èèyàn bá fẹ́ sí pátá inú sẹ̀mí ayé ọmọ èèyàn ṣètánì a máa àtẹ́ndì rẹ̀ yóò wá bá ọ pé yóò súnmọ́ ìyàwó èèyàn ṣètánì wá báyàn òun ló fi jẹ́ púpọ̀ bá sọ́ra ọ̀pọ̀lọpọ̀ lónìí wàláhì ọmọ ìsúná bí torí wà àti ìyàwó ìwà àti ṣètánì yóò súnmọ́ ìyàwó ẹ̀ yóò wá bọ́lọ́bá fi àjẹmẹ̀lẹ́bí dáadáa pé pé àtọ̀ ṣètánì ló kọ́ wọ abẹ́yàwó rẹ̀ kẹ́gbẹ́ yá ṣètánì tó wá dọ̀rọ̀ lẹ́gbẹ́ pé èmi mọ́ sí bí ọmọ yìí ìwọ́n kọ́ bí ọmọ ìyánu wà láyé oyún aláàrí ni oyún aláàrí èyí méjì lẹ́sùnmọ́ bàbá ọmọ yìí àtẹ̀sùn ni ọlọ́kàn lẹ́sùn ní ó bímọ ni Ànábì ní ṣètọ́nà tẹ́ rí òní ìmọ̀ wá bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo alámọ̀rin tó wá fẹ́ ṣe láyé ni kọ́dà ó fi mọ́ pé bí ó bá jẹun ní wọ́n bá àmọ́ká tó kó mi tó ní olórun dé ó lè tán fà ní fáwọn èèyàn Ànábì ní bẹ́bà súnmọ́ ìyàwó yín ẹlé Sítánì kú ẹlé kú bẹ́rẹ̀ jálé àwọn òbí lẹ́rẹ̀ sọ́rọ̀ jí kò rán níbẹ̀wò àwọn òbí táyọ̀ rán Sítánì níbẹ̀wò àtójú rẹ̀ ti rán kún tó lóbi nílẹ̀ báyìí kò rán o èyí tó rán ní pé bismillah Allahumma jannibna shaitan Ọlọ́run oorun lè bí àti àwọn ẹ̀bẹ̀ sùn yìí mọ́sà gbé Sítánì jìnà sí wa
wajanibu shaitan ma razaqtana gbogbo tọ́nà bá fi sásìkì fún alálẹ́ yìí lóòrùn tàbí sùn jí kí síta ní jìnà sọ náà ọtí lè kóòlù yóò mọ̀ wòyìn rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam qul inna shaitan yahduru ahdakum inda kulli shay'in min sha'nihi ó ní ṣaitan ni wọ́n bá ẹni kọ̀ọ̀kan yí gbogbo tó bẹ́ sí láìpẹ́ alámọ̀rí rẹ̀ hatta yahdurahu inda ta'amihi débi pé tọ́mì èyàn bá fẹ́ jẹun ṣaitan wà bá fàídá sákọ̀tọ́tì min ahdikum luqma bókèlè bá wá bọ́lẹ̀ nínú oúnjẹ tẹ́lì kọ̀kan yí jẹ́ o fàlùmí túnmọ̀ kana biha min àdá kẹmú padà ìtẹ́ ìkúlé páyílá ti bẹ́ẹ̀ ẹ̀sà kúrò bí ọ̀run fàíyà kúrò ha kẹyà jẹ́ wàdáyà dáhìá lè ṣètò ẹ máa ń filẹ̀ fún èṣù láti jẹ́ ṣúnà àwọn hadithu tágbà bọ̀ ìpé àṣẹ gbogbo àdámàrí ayé wa aṣọ ẹ̀ká máa bèèrè pé kí l'Ànábì sọ parí o lẹ́mọ̀rí hálùsúnnà àwọn ẹgbẹ́ rí hálùsúnnà láti pé ẹ̀yin ọmọ ojú pé kí l'Ànábì sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́ pé kí sọ̀rọ̀ torí bí àdísì ló sàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni kí lẹ̀ rí lè tọ́ sọ yìí hálùsúnnà obìnrin kọ́nà wọ́n ní báyìí ní ká jòkó kí ní ó bèèrè náà rẹ̀ kí lè rí ẹ̀tọ́ gbé báyìí ní kí n jòkó bọ́ bá tọ́ báyìí ní ọkọ̀jú sí kí lè rí ẹ̀tọ́ gbé báyìí ní kọjú sí mọ́ fẹ̀yìn rìn kí lè rí ẹ̀tọ́ ní fẹ̀yìn rìn gbogbo sẹ̀mí ayé wà lábí dá sí èyí tó bá já sí pé kò kán ẹ̀ ní kó dá sí ilé ìwọ̀n nù ẹ̀yìn lẹ́wẹ́ ti ṣe ní ara yìí àmọ́ gbogbo ń tábà sínú alámọ̀rí ayé wa àtẹ̀sìn wàláhì oníkàmọ̀ wà lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam káàbà sáàsì tó jẹ́ kátó báyìí abíọ́lọ́wọ́ bá wà ní kíọ́lá mọ́sáfọ́ aláwọ̀ ìsúná sallallahu alaihi wasallam kọ̀yọ̀dá fún wa láti mọ̀ tẹ̀lé súnà Ànábì rẹ̀ wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam na'am Allah nabi wa alaikum salam 1 2 now 3 1 wa alaikum salam so at least go so pa ọ̀rọ̀ tí bàbá mu kan ma at least go so pa pé tí bàbá mu kan ma pé tí ko ṣe tó bá mu tí ó bá sọ fún náà tí ko ti náà hadith tó sọ pé bàbá ni máa mú nǹkan me èyí tó bá mú tí ó bá sọ ọmọ rẹ̀ ń kọ́ sáà ló jí náà ò jí tí wá sí ò jí ọmọ náà ni àrídì anta wà máa lúkà lè àbík ìwà tó dúkìá rẹ̀ bàbá ẹ̀ lónìí gbogbo ẹ̀ ò jí olóòjẹ́ pẹ̀lú ṣẹ̀rá Islam bí bàbá mú nǹkan ọmọ rẹ̀ sẹ́kẹ́tì àlélù kọ́dà lè gbé ọwọ́ ẹ̀ kò sí mú ọkọ̀ ọmọ rẹ̀ wọ́n lọ ní ṣòkè sólè ní jẹ́bẹ̀ náà wà ní kò sára nípa ọfọ̀ púpá àmọ́ta tó lè pín Yorùbá ní tí ó bá dì sí àmọ́lókíyà àwòrókù táwọn sọ ábà pé pàtàwọn sí táwọn já èdè àwọn ọmọ orí àwọn olóòrùn kan alẹ́bí ni ẹjẹ́ rí àwọn olókíyà ẹjẹ́ rí wọn sí jẹ́ pé èyí tí bá ti ṣíríkù mẹ́ ó lẹ́tọ̀ bẹ́ẹ̀ lọ́tàwọn bá ní fídíò ní ṣíríkù ó lẹ́tọ̀ bọ́tí mọ́jọ́ náà bá sára wípé ó gbọ́dọ̀ jẹ́ lọ́wọ́ tí al-arabiyya ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú gbọ́dọ̀ láwá ó sì gbọ́dọ̀ ní pé
àgbọ̀rọ̀ mọ̀ ọ̀dọ́ àgbẹ̀ pé ẹ lè gbé agbára fún kankan lẹ́yìn ọlọ́ ṣẹ́gẹ́dì ní ṣe so tó yẹ bá nílò ẹ̀ tó gbogbo bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àdísì ti sọ pé kálá ọwọ́ yìí sí òun náà ni ó sọ àdísì àwọn ẹgbọ́ ibá jẹ pẹ̀lú kàmẹ́ta ọ̀tọ̀ ní àdísì tó ní ká jẹun pẹ̀lú kàmẹ́ta àdísì wà lọ́tọ̀ tó ní kàmẹ́ta sallallahu alaihi wasallam ní máa fi jẹun so àdísì wà fún wallahu ta'ala a'lam sọ ẹ̀bọ́n bẹ́ẹ̀ èèbà bẹ́ẹ̀ náà ni tí ó lẹ́bọn nú náà anábìlá lè pa ẹ̀kẹ́ anábì náà ní ẹgbẹ́ ń wo àwọn ọkọ̀ yìí ẹ̀kẹ́ anábì náà bí lọ́wọ́ bẹ́ gíáwó ti ẹ náà wò tí o bá ti ní ṣírí kò lè rí mú wá àgbàpá lè pàṣẹ àmá anábì ní o bá ti lẹ́bọ́nú ká máa lò ẹ right ló tó ọgbọ́n tó ti bẹ́ẹ̀ a ní ṣe ojú kejì ní haram but ó ní láti kó mú lọ àwọn àfáà súnnà kí wọ́n wo pé ẹlẹ́kùn àwọn àfáà ẹbá ń wọlé iná wo sí òkú sí òlẹ́bọ́nú ẹgbẹ́ kóra pé tó ìmúwá fún ìníṣẹ́ ilé ìmúwá ọlọ́wọ́ sàmà náà àìsàrà ìmúwá náà àwọn mọ́sájú tó ti ní ààyè tí àwọn àbábá ti láyé bẹ́ẹ̀ tó wá ní ọ̀tọ̀ wọ́n fà ọ́ fà kó bẹ́ẹ̀ náà ní o ọ̀fà kó bẹ́ẹ̀ náà ní tó wá bẹ́ẹ̀ dámọ́sá sí rú ọ̀fà kó àwọn onígbà fún ọ àwọn olùrùkọ bẹ́ẹ̀ dámọ́sá sí rú ní ó dáwọn lè lè ọjáde àmọ́ káwọn pàwọn ènìyàn dá ẹsẹ̀ ní wọ́n dá ẹsẹ̀ lánlá ní wọ́n ti dá dáadáa lẹ̀ síbi ẹ̀sìn ọlọ́wọ́ bá so àwọn ẹgbẹ́ wọlé dúó tí wọ́n tí wọ́n ní kọ ìṣẹ́nu wàhálà rẹ̀ inú kó yẹ yóò alìlò ní ká sáré wájú afẹ́ ti fi sẹ́yìn náà sára ṣé tí ẹ bá fi bóyá bí lóra ní òye lóra bí ẹ fi 1,000 naira kìnnì kan fi 1,000 kìnnì kan kó fún ẹni yìí ṣé kò sí àbúrò kan. sí ẹ̀bẹ̀bẹ̀ kò yé mi o. àti bí mo ra ọjà kan sí bóyá 1,000 ọjà ẹ. ẹ fẹ́ tàbí yàn. wọ́n á dáàtú pé wọ́n dà pé 1,000 naira àbí 1,000 naira kọ́. so kí wọ́n á fi wọ́n pé. ṣé ni wọ́n ń ta ni. òun tó ń fẹ́ ra òun tó ń fẹ́ ta ni. àti pé bóyá mo fẹ́ ra àkáǹsì báyìí ẹni ẹ ti dárúkọ kí ní ẹ̀sìn pé 1,000 naira ní tí mo fẹ́ rà ní ọmọ tí wá gẹ́ẹ̀tì kí ní ẹ̀ lọ́wọ́ ẹni ẹ pé mo bá láwọn ìdí ọwọ́ ẹni ẹ̀ sí. ẹ wà mọ́tẹ́ padà yóò fowó sí sí. kò sí dájú bẹ́ẹ̀ ẹni tó lọ́jà gangan ní ẹni tó lọ́jà ní tó bá ti pè ní kí ní nítorí wá náà 1,000 tó ló pè ohun ìpínlẹ̀ ti tọ́jà yóò bẹ̀rẹ̀ ti tọ́jà òwébíṣẹ́ tí ẹni ohun ẹgbẹ́ tó ń tọ́jà lélẹ̀ so tí ẹ lágbọ́ àdígbọ́ tí yí tó bá ti pè ní subhanaka allahumma wa bihamdik wa alaikum salam náà
ti ṣe wọn ẹ̀rọ àfikún pé in tí ọ̀nà bá fẹ́ kó ṣẹlẹ̀ yẹn ni pé àwọn tó máa ń tí òjò àwọn arúgbó wọ́n máa ń tí lótọ́ wọ́n ti ṣe lójú ẹlótọ́ náà lójú àwọn fi tí ó sì rí báyìí ṣe pé ó gbàgbọ́ gan ni ṣòro àwọn ẹ̀ ṣe tọ́nù ni ó sì lè jẹ́ ìṣújú òní wọ́n lò fún wọn àgbẹ̀ sáwọn ènìyàn wọ́n lágbàtọ́ náà ọba ni ọlọ́run fẹ́ rán jù ẹnìkan ní kó wọ́n lò kó wọ́n rọ̀ ẹni àbájú ẹni sí ilẹ̀ nílé ẹ̀fì kan máa ẹlẹ́lẹ́ ẹnìkan ní ẹni wọlé iṣu láì níjọba ìjọba ló lágbàjú ọ̀nà àfólè síbájọba lọ́wọ́ ọ̀sàdégbélé ọ̀tọ́ kó wọ́n wọlé so nílé tó tó ara mi kọ́ èyàn nígbà ọlọ́run ọba tó ní agbára ó fẹ́ rán jù kò tí fẹ́ rọ̀ ni òjò tó bá sú tí ó bá rọ̀ yóò rọ̀ èyí tí ò ní rọ̀ kò ní rọ̀ kò tí wọ́n lọ́wọ́ bá ní àmọ́tọ́wọ́ bá ti fẹ́ kankan kò sí ẹ̀dá kan tó ní kọ́ ṣẹlẹ̀ ọlọ́run ni máa ń ṣá àkáàdà ọmọ lámúyẹ̀kún lámúyàṣá lámúyẹ̀kún in tó bá wọ́n náà bá máa ṣẹlẹ̀ in tí ò bá ti wú kò lè ṣẹlẹ̀ láíláí sọ aláìpẹ́ fi tọ́ wọn nìyẹn wọ́n máa fẹ́ lò wọ́n lọ́jọ́ gbọ́ wà á kó sára kódíkódó ṣẹgbọ́n bá ní sí wọ́n tún ní ẹfí kó báyìí tàbí lóòtọ́ lọ lè dá òjòdó èmi náà bẹ́ẹ̀ rọ òjò báyìí yìí dá omi pẹ́lì kan látòkè ní sí ìkògbọ́ ọ̀kan lẹ́ó tó bá ti rí sí bá dádó lóòtọ́ àbí kódíkódó máa rọ̀ ó yá òjò ó yá máa rọ̀ ẹni kó wíbẹ̀ òjò yá máa rọ̀ kójò lẹ́rùn gangan kódíkódó máa rọ̀ lẹ́rùn gangan kódíkódó máa rọ̀ àwọn òjò tó ẹni kó lè kókó lọ tí òjò agbóta pọ̀tù kó lọ tí èjò bẹ̀rẹ̀ ní ọ̀sàmàlá subhanahu wa ta'ala